A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo tún ní rán wa létí náà ni o. Gbogbo àwa tí à ń bá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ jà, ṣé lórí òdodo la wà? Ṣé nítorí òdodo tó hàn sí wa wípé Ìmáàmù kì í sọmọnú ilé ayé lára la ṣe ń bá wọn jà? Àbí torí wáàsí tí Ìmáàmù ń ṣe tí wọ́n fi tako sẹ́ jálàbí ni la ṣe ń bá wọn jà? Ṣé kò kì í ṣe torí pé àwa kan ti gbé ẹ̀mí lé owó mọ́sálásí pé bàbá ti ń pa láṣẹ máa pín? Ṣé kò kì í ṣe torí àǹfààní yìí la ṣe ń bá wọn jà? Ṣé kò kì í ṣe pé ìrìkísí pawápọ̀ ńlọ́sọ gbogbo wa dọ̀rẹ́? Mo ní rán wa létí náà ni o. Ọlọ́run ọba wa, ọba tó mọ gbangba ẹnìkọ̀ọ̀kan tó sì mọ kọ̀rọ̀ ni. Ó mọ tí ń bẹ nínú gbáyà ẹnìkọ̀ọ̀kan wa. Kódà kéèyàn má sọ tí ń bẹ nínú gbáyà rẹ̀ jáde, Ọlọ́run ọba mọ̀. Mo sì fẹ́ ká rántí wípé ọjọ́ kan tá a padà lọ jábọ̀ ohun tá a gbáyé ṣe fún Ọlọ́run ọba wa. Ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run lórí gbogbo tá a bá ń ṣe. Gbogbo àwa tí à ń ṣègbè fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà, ṣé nítorí òdodo tó hàn sáwa náà ìlàwà náà ṣe ṣègbè fún wọn? Pàápàá jùlọ àwa tá à ń kọ articles, àwa tá à ń ṣe videos ní social media láti ṣègbè fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ṣé torí Ọlọ́run làwa náà ṣe ń ṣe nǹkan tá à ń ṣe? Ṣáà máa ṣe nítorí owó? Ṣáà máa ṣe nítorí káwọn yẹn bá lè mọ̀ wá? Ṣé kò ń ṣe pé wọ́n san sálárì fún wa? Ṣé àmọ́ wà after followers, àmọ́ wà after views? Ẹjá tún àníyàn wa ṣe o. Ẹjá máa ṣe gbóǹda bá ń ṣe nítorí òdodo àti nítorí tọlọ́run. Ọlọ́run ọba àlékiọlá yóò san ẹ̀san gbogbo iṣẹ́ tí ọmọnìyàn bá ṣe pẹ̀lú àníyàn tó fi ṣe ni o. Ẹ jẹ́ kí gbogbo wa tún àníyàn wa ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ wá máa ń sọ pé ìmáàmù ló dá ìlú Ògbómọ̀ṣọ́ rú, àwọn náà pín ìlú sí méjì, ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run nítorí pé ẹ̀ ń ṣẹ Ọlọ́run látara Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni. Bí wọ́n ti ẹ̀ jẹ ìmáàmù nílé ẹnìkọ̀ọ̀kan wa, wọ́n jẹ nǹkan míì ń bẹ. Ara wọn tí wọ́n ń jọba ńlé wọn, a sì rá wọn tí wọ́n ń jẹ baálẹ̀ ńlé wọn. Ara wọn tí wọ́n ń jẹ oyè míì ńlé wọn náà. Ṣé ó rọrùn kí ará àta àjòjì kó wọnú ilé yín, kó sọ pé ọmọ inú ilé lòun, òun sì fẹ́ jẹ oyè tí wọ́n ń jẹ ńlé yín, òun fẹ́ jọba tí wọ́n ń jẹ ńlé yín, òun fẹ́ jẹ baálẹ̀ tí wọ́n ń jẹ ńlé yín? Ṣé ó rọrùn fárá àta láti ṣe bẹ́ẹ̀? Ẹ wà ní question rẹ̀, ẹ ní kó sọ bó ṣe jẹ́ nínú ilé. Ẹ já bẹ̀rù Ọlọ́run. Ẹ má sọ pé Ìmáàmù ló pín ìlú sí méjì mọ́. Tẹ́ bá ti ẹ̀ ń sọ pé ilé ayé lára àwọn náà kó wa sínú àìfọ̀kànbalẹ̀ tá a wà yìí, àwọn ni wọ́n pín wa sí méjì, ìyẹn sì tún lọ díẹ̀. Àmọ́ kẹ́ ẹ má sọ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni ẹ̀ ń ṣẹ Ọlọ́run ni o. Ẹ lọ tọrọ àforíjìn. Eléyìí tí mo sọ yìí, ẹ ronú sí i. Kọ́lọ́run jẹ́ kó ṣe wá láǹfààní. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilaik.